Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí Ọjọ́rú Wednesday ọjọ́ 12 oṣù kejì ọdún 2025. Ẹniọlá Sálíù lórúkọ mi. Lágbọn òṣèlú, ìgbìmọ̀ aṣiṣẹ́kiri ẹgbẹ́ òṣèlú PDP ti dá sí wàhálà tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Ó sọ̀rọ̀ tìkanra. Ó bu ẹnu àtẹ́ lu bí wọ́n ṣe jáwèé lọ gbélé ẹná fún Wàbárà tó jẹ́ alága ìgbìmọ̀ alábẹ́síkẹ́lé ẹgbẹ́ náà. Ó ní ìgbésẹ̀ àwọn ìgbìmọ̀ aṣiṣẹ́kiri nípìnlẹ̀ jẹ́ èyí tó lòdì sófin. Ó ṣe ìlérí láti gbé ìgbésẹ̀ òfin láti mú kí òfin ẹgbẹ́ rinlẹ̀ kó sì di ìbọ̀wọ̀ fún. Èyí ni bí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò ṣe lè já agbára gbà lọ́wọ́ Tinubu. Àgbà òṣèlú kan nínú ẹgbẹ́ òṣèlú Labour tẹ́lẹ̀, Kenneth Okonkwo, ti ṣíṣọ lójú òkodoro kan níbi tó ti ń ṣàlàyé àwọn ìgbésẹ̀ tó yẹ kí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò gbé láti gba ìṣàkóso Nàìjíríà kúrò lọ́wọ́ Ààrẹ Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC lọ́dún 2027. Ó ní wọ́n gbọ́dọ̀ ṣetán láti papọ̀ di ẹyọ kan. Bákan náà ló dúró lórí pé kí Ààrẹ Tinubu, Àtíkù àti Peter Obi lọ sí mẹ̀dọ̀. Ilé ìfowópamọ́ àgbà lórílẹ̀-èdè yìí ti fi òpin sí owó gbígbà lẹ́nu ẹ̀rọ tó ń powó lọ́fẹ̀ẹ́ fún àwọn ilé ìfowópamọ́ àtàwọn oníbàárà. Ó kéde iye owó tuntun tí yóò máa ná wọn. Látàrí awuyewuye tó ń jà ròyìnròyìn kiri lórí pé wọ́n fẹ́ fi ọwọ́ ṣìkún òfin mú El-Rufai, ó ní òun kò ní sá lọ rárá bó ti wù kó mọ. Gómìnà ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀ ìyẹn Nasiru El-Rufai ti ṣe ìlérí pé òun kò ní ibi lọ o, orílẹ̀-èdè Nàìjíríà lòun yóò wà, pẹ̀lú bí ìròyìn pé ó ṣeé ṣe kí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú ṣe gba ìgboro kan. Ààrẹ ti pa á láṣẹ fún àwọn mínísítà láti jáde wá sọ bí wọ́n ṣe ṣiṣẹ́ sí lágbọn tí kó wa wọ́n wà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ní kí gbogbo àwọn mínísítà nínú ìṣàkóso rẹ̀ jáde wá sí gbangba láti wá ṣàlàyé bí wọ́n ṣe ṣiṣẹ́ sí lọ́fíìsì kó wa wọn fún gbogbo ọmọ Nàìjíríà. Kò dín ní bílíọ̀nù 22.8 náírà tí ìjọba àpapọ̀ ti pín fún àwọn akẹ́kọ̀ọ́ láwọn ilé ẹ̀kọ́ gíga bíi 150 lórílẹ̀-èdè yìí lábẹ́ ètò ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́, ìyẹn student loan. Ìròyìn eré ìdárayá. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Real Madrid dáná ìyà fún Man City. Bákan náà ni Juventus àti PSG jáwé olúborí nínú ìdíje UEFA Champions League. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.